Tá a bá ti jí bí a ti ṣe máa ń sọ fún ara pọ̀ ọgbọ́n ní ká máa kọ́ra wa. Ewé tí à ń bẹ nídìí rẹ̀ ni à ń pè ní ewé àkùkọ. Àkùkọ rèé tó já sí pé Ọlọ́run ọba nìkan ọlá dá ewé yìí ní ọlá. Láwọn kan fi ń pè ní tree of life. Tree of life wọ́n pe ewé àkùkọ. Wọ́n dẹ̀ tún pè lórúkọ òyìnbó tóyìnbó ń pè òun ni infertility leaf. Infertility leaf lòyìnbó ń pè torí pé kí ni inú ewé tí a máa ń lò fún infertility téèyàn ò bá rí ọmọ bí òun ni ewé làpálàpá ewé àkùkọ ń bẹ. Yorùbá ní a kì í fi ewé mi joyè lẹ́yìn àkùkọ torí pé tákùkọ bá ń bẹ ńlé kò séwé mi tá a máa fi ń joyè àmọ́wé mi joyè lẹ́yìn àkùkọ. Iṣẹ́ tó wà lára àkùkọ pọ̀ àmọ́ bá a bá rí àkùkọ bó ti ra wà yìí tóbìnrin wa bá ń bẹ nínú oyún tó lóyún sínú ta fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó ní àlàáfíà dáadáa a sì fẹ́ kóun náà lálàáfíà ewé àkùkọ àti ewé yìí tí wọ́n pè ní imí esú táwọn kan ń pè ní rẹ́rìn kò ní tá a bá mú méjèèjì tá a ṣe papọ̀ fún olóyún pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó mú látìgbà tó ti bẹ̀rẹ̀ oyún tó wá mú lójoojúmọ́ ọmọ rẹ̀ ó lálàáfíà òun náà ó lálàáfíà insha Allah. Tá a bá fẹ́ lo ewé yìí ọ̀mùnú rẹ̀ tá a bá rí ọ̀mùnú ẹ̀ tó pọ̀ téèyàn bá ń wúkọ́ tá a bá já ọ̀mùnú àkùkọ tó pọ̀ tá a wá lọ̀ tá a wá rí ògèrè epo tá a fi sínú ògèrè epo kó ń tàn máa la ó máa ṣiṣẹ́ fún dáadáa. Tá a bá fẹ́ lò fún infertility ọ̀nà tá à ń gbà lò fún infertility ní àìrọ́mọbí pọ̀ ó pọ̀ gan-an àmọ́ ẹ̀yọ̀ kan kí n fún wa lẹ́yọ̀ kan tá a bá jẹ́ ewé àkùkọ lọ́pọ̀ yanturu ká wá rí ẹyìn èyí tó tépo sì wà lára ẹ̀ ká kó sísàlẹ̀ ká wá kó ewé àkùkọ lé lórí àti ewé àrà ẹni ewé àrà tá a bá mọ̀ bí ewé ọ̀dúndún ká kó lé lórí kí a wá sè é pọ̀ kẹ́ni tí ó ní infertility yẹn kó máa mú Ọlọ́run má lè sábàbí dáadáa. Assalamu alaikum.